of no fuel, quota of price increase, quota of no electricity, quota of poverty. That is the quota we want to throw away. Let them know that no Nigerian is more Nigerian than any Nigerian. We will stop the stealing and start the keeping. Because we need to kill the price of the land. The change is in your hand. Get your business in and let the march do that change. Lóòótọ́ kò ṣeé ṣe kí èèyàn fi ọjọ́ kan bọ́ ọmọ tó rùyó ṣùgbọ́n ibì kan ni a ó ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ kí ó lè dára lórílẹ̀‐èdè yìí kí àwọn ọmọ wa tí kò ìdáyé má bàa jogún ìnira yìí àti fún ìpìlẹ̀ àtúntò òótọ́ lórílẹ̀‐èdè yìí. Arẹwà òṣèrébìnrin Iyabo Ojo ni ó fi èrò rẹ̀ yìí léde lójú òpó Instagram rẹ̀ lórí ẹni tí òun yàn láàyò láti fún ní ìbò nínú ìdìbò ààrẹ tó ń bọ̀ lórílẹ̀‐èdè yìí. Iyabo Ojo sọ ọ́ di mímọ̀ wípé ẹni tí òun nígbàgbọ́ nínú ojúsùn àti àwọn ìlànà ń tẹ̀lé rẹ̀ ní Peter Obi. Ó ní àsìkò yìí kí a má pe Lagos ní Uyo fún ẹnìkankan mọ́. Yíyan ẹni tí ó wù òun gẹ́gẹ́ bí ẹnìkan láti dìbò fún kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹ̀sìn. Ohun tí ó jẹ òun lógún ni pé kí òpin dé bá ìṣẹ́ àti ìyà pẹ̀lú òṣì pẹ̀lú ìnira tálákà nílẹ̀ yìí. Ìpinnu yìí dá lórí kí wàhálà àti ẹ̀jẹ̀ àwọn ajìjàǹgbara tí wọ́n pàdánù ẹ̀mí wọn ní Lekki toll gate náà má bàa já sásán. Iyabo Ojo ní ìjìnlẹ̀ ní èyí ṣùgbọ́n ó ṣe láàánú wípé òun kò lè bọ́ sí gbangba fún ìpolongo nítorí ojú ń bẹ lára òun. Pẹ̀lú àdúrà wípé kí Ọlọ́run kí ó ran Peter Obi lọ́wọ́ kí ó má já gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ kulẹ̀. Òṣèrébìnrin Iyabo Ojo tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀. Ó ní tí ó bá wá jásí wípé Peter Obi kọ́ ló wọlé kí gbogbo ẹni tí Ọlọ́run bá fún ní àyè ọ̀hún kí wọ́n ṣe é dáadáa kí ọkọ̀ Nàìjíríà tó wà lójú agbami yìí kó má bàa forí ṣọpọ́n. Ó wá gba gbogbo ọmọ orílẹ̀-èdè yìí níyànjú láti yan ẹni tí ó bá wù wọ́n. Ó ní ṣùgbọ́n kí wọ́n dìbò pẹ̀lú àlàáfíà láìsí jàgídíjàgan kí wọ́n dáàbò bo ìbò wọn kí wọ́n dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn fún àgbéǹde Nàìjíríà tí ó ṣẹnu ire. Price increase, quota of no electricity, quota of poverty. That is the quota we want to throw away. Let them know that no Nigerian is more Nigerian than any Nigerian. We will stop the stealing and start the keeping. Because we need to kill the price of the land. The change is in your hand. Get your business in and let the march do that change. Outside, carrying matches. No be lie o. Ọjà kan dé fẹ́ mi kú estate. Ẹ̀yin tèmi gbogbo wa náà la mọ̀ pé ètò ìdìbò ń bọ̀ lọ́nà báyìí kò dẹ̀ sí bá a ṣe máa sọ̀rọ̀ òṣèlú àbí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí à ní sọ̀rọ̀ nípa ìdìbò tó ń bọ̀ lọ́nà ìtorí pé bó ṣe kára alẹ́ náà báyìí náà ló ti kan ara oko. Oríṣiríṣi gbàgbọ́ oríṣiríṣi rògbòdìyàn ló ti ń ṣẹlẹ̀ ní ìgboro káàkiri lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí lórí ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. Báwo la ti fẹ́ ṣe é báyìí tí ọ̀rọ̀ yìí ò fi ní di wàhálà?
mo lérò pé gbogbo wa la ti ń kún fún àdúrà báyìí, gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sílé ìjọsìn bóyá ti kìrìsìtẹ́nì ni àbí ti ìlànà mùsùlùmí àbí ti àwọn ẹlẹ́sìn àbáláyé, ẹ jẹ́ ká kún fún àdúrà ní àsìkò tá a wà yìí o, torí ìlú le ìgboro ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Láìpẹ́ yìí la gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Tafawa Balewa Square ní agbègbè wa ní Èkó ń bí báyìí, látàrí pé àwọn kan wọ́n kọ́kọ́ pàdá wọ́n lọ ṣá àwọn èèyàn ṣáláṣálá ní ibi tí wọ́n ti ń ṣe ìkéde fún ìbò fún olólùfẹ́ tiwọn tó jẹ́ ọ̀gbẹ́ni Peter Obi. Mo ti máa sọ tẹ́lẹ̀ lórí ètò yìí pé oníkálukú gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí la ní àǹfààní la dẹ̀ ní ẹ̀tọ́ láti mú ẹni tó bá wù wá lọ́kàn, ní pé ẹni báyìí lèmi nífẹ̀ẹ́ sí, ẹni báyìí lèmi mọ̀ ń pé ó lè ṣe bó ṣe yẹ kó ṣe tó bá gorí oyè náà. Kò wá yẹ kó jẹ́ nǹkan tí a máa gbà bí ẹni gbàgbọ́ ọtí, kò yẹ kó jẹ́ nǹkan tá a máa para wa lé lórí. Ọ̀rọ̀ yìí nísìnyí ó ti di wàhálà torí pé àwọn èèyàn kan àti ẹ̀dúpẹ́ pé àwọn èèyàn ti ẹ̀kú, ṣùgbọ́n àwọn èèyàn ṣèṣe nígbà tí àwọn èèyàn kan wá kó ọkọ́ tán kó àdá tán lọ ń ṣá àwọn èèyàn lórí pé wọ́n sọ pé ẹni báyìí làwọn yàn láàyò. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kọ́lọ́run bá lọ́jọ́ ẹni kó jọ kó ṣàánú wa pẹ̀lú gbogbo wàhálà yìí. Lórí ọ̀rọ̀ olóṣèlú yìí náà ni olóṣèré gbajúmọ̀ tó jẹ́ Tóyìn Ẹ̀bàrà láwọn èèyàn kan lọ gbé àwòrán kan jáde, àwòrán tó fi ń tọ́ka sí ẹni tó ti kú táwọn olóyìnbó ń pè ní obituary. Nígbà tẹni ẹlẹ́ni ò tí kú tẹ́ wá lọ gbé àwòrán ẹ̀ jáde tẹ́ ń sọ pé kọ́lọ́run fọ̀run kẹ́ rest in peace. Eléyìí ti ń kọjá ààyè àwọn èèyàn ó dà pé ẹ ti fẹ́ máa gungi ré kọjá ewé báyìí. Ọmọbìnrin yìí jáde láti wá sọ̀rọ̀ pé kí ni nǹkan tó fẹ́ farú nǹkan báyìí, òun kì yóò kú ikú kíkú kankan bí kò ṣe yíyè, torí pé òun ò rò bí pé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ tóun bá sọ pé ẹni báyìí lòun dúró tì, ẹni báyìí lòun yàn láàyè gẹ́gẹ́ bí ẹni tó ń díje fún ààrẹ orílẹ̀-èdè. Gbogbo náà la mọ̀ wípé ọ̀dọ̀ Bọ́lá Ahmed Aṣíwájú ni ọmọbìnrin yìí dúró tì, ṣùgbọ́n kò yẹ kó wá jẹ́ nǹkan tó jẹ́ pé a máa roku síra wa débi pé àwọn èèyàn kan tiẹ̀ tún wọ́n lọ títí pé wọ́n wá lọ ń tẹ ìwé jáde wọ́n tún gbé fún àwọn oníròyìn pé ọmọbìnrin yìí ti jáde láyé. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀. Dẹ́ẹ̀dẹ́ mìíràn ni àwọn elédè kan sọ, wọ́n ní ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀. Bàbá ń jà bíi ti kápítọ̀. Look at what they are doing. They are doing their own. We are not attacking them. Look at what they are doing. This is not one Nigeria. This is not one Nigeria. This is fire. The one you are holding down a little, sir, is reflecting the light. Èyí tèmi orí ètò bó ṣe ń lọ náà láṣìwà, mo lérò pé ẹ̀ ń bá mi lọ bẹ́ẹ̀ mi náà ṣe mú lẹ́sẹsẹ, mo lérò pé ẹ̀ ń bá mi lọ bẹ́ẹ̀. Rògbòdìyàn náà ṣì ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ náírà tuntun òjẹ́ náírà tuntun yìí. Ilé ẹjọ́ gan ti sọ wípé tí àwọn ẹ̀ka CBN tí wọn ò bá ti lè tẹ owó tuntun yìí jáde kó pọ̀ yanturu fáwọn èèyàn láti máa rí ná. Ìyẹn ni pé ọjọ́ tí wọ́n fi lé ń pé a ò ní ná owó ti tẹ́lẹ̀ yìí mọ́, ìyẹn ò lè ṣeé ṣe torí nígbà tí owó tuntun ò bá sí ń ta, báwo ni a ṣe wá fẹ́ ṣe ètò wà lọ́wọ́ wa? A máa ná lọ náà ní títí tí owó tuntun ká fi kan gbogbo èèyàn kárí. Pẹ̀lú ẹ̀ náà rògbòdìyàn sì ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó ìtorí pé àwọn ẹ̀ka ilé ìfowópamọ́ kan pàápàá jùlọ àwọn ẹ̀ka ilé ìtajà kan bíi Shoprite à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọ́n gba owó ti tẹ́lẹ̀ yìí mọ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn èèyàn ṣe wọ́n béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Obìnrin kan sọ̀rọ̀ pé òun ti tò sí bíbá yìí láti bíi wákàtí mélòó kan tí òun ti kó gbogbo àwọn nǹkan tí òun fẹ́ rà, ó tásìkò kí òun sanwó àwọn nǹkan tí òun fẹ́ rà lẹ́yìn ìgbà tí òun ti tòtò tán. Gbogbo wa náà la mọ̀ bí èrò ṣe máa ń pọ̀ ní àwọn ẹ̀ka ìrajà yìí bíi Shoprite kọ̀ọ̀kan. Ó tásìkò kó òun sanwó ni wọ́n sọ fún òun pé owó tó wà lọ́wọ́ yín yà ní lè gbà ó torí pé owó ti tẹ́lẹ̀ ni. Èyí lè já sí wípé wọ́n kàn fi àkókò òun ṣòfò. Àwọn míì wà tó ṣe jẹ́ pé ẹlòmíì pẹ̀lú oyún nínú ni wọ́n fi tò látàárọ̀, ó tásìkò kan sanwó ni wọ́n ní àwọn ò lè gba owó èyí. Ibo la fẹ́ bá yàrá já báyìí pẹ̀lú ọ̀rọ̀ owó náírà yìí. Àwọn ilé ìfowópamọ́ kọ̀ wọn kò owó tuntun jáde. Pẹ̀lú ẹ̀ náà ni àwọn tá a jọ ń bá ṣe káràkátà àwọn náà kọ̀ wọn ò gba owó ti tẹ́lẹ̀. Báwo la ṣe wá fẹ́ ṣe ra wa báyìí ẹ̀yin èèyàn mi? Ṣé wá rí pé ọ̀rọ̀ yìí báyìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgùn kọ́lọ́run ṣàánú wa ní báyìí. Kí ló máa ń ṣẹlẹ̀ gangan náà pẹ̀lú ẹ̀yin ẹ̀ka CBN alága? Kí ló ń ṣẹlẹ̀ Emefiele àbí Emefiele kí
ló ṣẹlẹ̀ irú ìwà ìdójútì ni wo lẹ̀ ń ṣe fún wa yìí Dr. Emefiele ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn ọmọ Nàìjíríà nígbà tá a bá lówó wa lọ́wọ́ tẹ́ ẹ ní ká kó wá sí ilé ìfowópamọ́ ká kó tí tẹ́ẹ̀ tó jẹ́ kárí iná tẹ́ẹ̀ jẹ́ kárí lò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́mí wọ́n ti bọ́ sí orí ọ̀rọ̀ ta kàn ń fà tá à ń fà ní wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí tí àbádẹ́ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí wàhálà ṣì máa pọ̀ lórí ẹ̀ o àwòrán kan la rí báyìí tó jẹ́ pé àwọn èèyàn èpè ńláńláńlá ló ń gbé Dr. Emefiele ṣe báyìí ṣáà wá lè bá wọn wí ṣá gbajúmọ̀ Àrẹ̀mú Afọláyan la rí àwòrán kan báyìí tó jẹ́ pé àwọn èpè yẹn ọ̀rọ̀ yẹn ti ká wọn wọnú ó ti ká wọn lára wọnú egun mi lè bá wọn wí ọ̀rọ̀ yìí ó ti ń dá wàhálà lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú àwọn ọmọ Nàìjíríà rere o. The one you're holding down a little, sir, is reflecting the light. Ó dà ń pé ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ káàkiri àti àwọn èpè ràbìtìràbìtì tí wọ́n ti ń gbé bàbá wa Emefiele tí wọ́n ti ń gbé wọn ṣẹ́ tí ọ fi ń sọ̀kò ọ̀rọ̀ oríṣiríṣi wọn ó dà ń pọ́ tí ń wọ̀n wọn lára ó ti ń wọ̀n wọn lákìyẹmí ara torí pé láìpẹ́ yìí ni à ń gbọ́ nísìn wípé ẹ̀ka CBN yìí wọ́n ti ṣetán láti gbé 1 trillion naira sílẹ̀ fún àwọn ẹ̀ka ìfowópamọ́ láti lè rí wípé wọ́n pín owó yìí jáde fún àwọn èèyàn láti rí pé owó yìí wà ńlẹ̀ fún àwọn èèyàn láti máa gbà. Mo lérò pé eléyìí jẹ́ nǹkan tí ó dá tó dẹ̀ máa mú ìrọ̀rùn bá àwọn èèyàn torí pé ọ̀rọ̀ náírà yìí gẹ́gẹ́ bí wá ṣe mọ̀ ó ti dá oríṣiríṣi wàhálà sílẹ̀ ṣùgbọ́n pẹ̀lú eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí 1 trillion naira ní owó tuntun ni wọ́n máa gbé kalẹ̀ fún àwọn ẹ̀ka ìfowópamọ́ kéékèèké láti lè rí wípé wọ́n pín owó yìí gbogbo àwọn tó nílò owó yẹn jáde síta fún àwọn èèyàn èèyàn mi bó ṣe ń lọ náà nìyẹn lórí ọ̀rọ̀ owó náírà tuntun. Ẹ̀yin tèmi báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín lọ àyájọ́ olólùfẹ́ yìí ṣé nǹkan tẹ́yin sì gbàgbọ́ nínú ẹ̀ ni torí pé nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan táwa náà bọ́ sí ìgboro tá a ṣe oríṣiríṣi la gbọ́ nípa ọ̀rọ̀ olólùfẹ́ yìí àwọn kan tiẹ̀ sọ pé kò sí tó kan àwọn lọ́wọ́lọ́wọ́ táwọn wà yìí àwọn ò ráyè fẹ́ rárá kò ń ṣe nǹkan tó ń ṣe àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe oníkálukú báyìí bẹ́ẹ̀ sì náà rí àwọn kan tí wọ́n sọ pé àsìkò ìfẹ́ yìí àwọn gbádùn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kódà àwọn tí ń gbáradì lóníranran bí àwọn àti àwọn olólùfẹ́ àwọn báwọn ṣe jọ máa ṣe ọjọ́ àyájọ́ olólùfẹ́ yìí tó fi máa dùn tó fi máa lárinrin kí lẹ̀yin rí sí gbogbo ọ̀rọ̀ olólùfẹ́ tó ń ṣẹlẹ̀ yìí. Ìfẹ́ náà ni àkọjá òfin gbogbo wa náà la mọ̀ pé ìfẹ́ lọ́lọ́run náà fi dálé ayé ìfẹ́ náà dẹ̀ ló yẹ kí gbogbo wa ká máa fi bára wa lò yálà olólùfẹ́ ni tàbí láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹbí àtará àti ará àdúgbò pàápàá jùlọ gẹ́gẹ́ bí a ṣe jẹ́ ìlú kan náà ló yẹ ká máa fi ìfẹ́ bára wa lò ká tó máa tẹ̀síwájú nípa ìrìn àjò ìfẹ́ wa lénìí ẹ jẹ́ ká sáré ṣe bá ṣe máa ń ṣe kó lè rí bó ṣe rí. A day set aside to appreciate one another, not necessarily lovers, friends, family, relatives, at least buy gifts or take someone out and make them feel special. Kò sí nǹkan tó burú tó bá jẹ́ pápá àti ìyàwó lọ́bẹ̀ẹ́jọ ṣe àyájọ́ olólùfẹ́ nǹkan tó dáa ni ṣùgbọ́n kí bóyá pé àtúnlọ àsìkò tí ìlú wà yìí kálá lọ bẹ́ẹ̀ nìkan ṣe àyájọ́ tí òun ṣe ìyàwó ilé àbí tí òun ṣọkọ ilé bákan lọ ń ṣe àyájọ́ ẹlẹ́gà kan mi rò pé yẹ ó mọ́gbọ́n wá. Orí fóònù láti máa kí everybody tábàdàdélé àwọn àtọkọ a máa jáde. Ó dáa ká máa ṣe àfi múnú ara wa dùn ni àwọn olólùfẹ́ wọ́n gbọ́dọ̀ bára wọn ṣe nǹkan tó jọmọ́ ìfẹ́ láti múnú ara wa dùn náà ni ẹ̀ǹkan lọ́dún dẹ̀ ni so ó yẹ ká máa ṣe.